بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. أدوكني يودولون atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad, àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa àtàwọn sàhábà rẹ̀ tí wọ́n jẹ́ mẹ́wàá rẹ̀ àtàwọn ará ilé Ànábì wa Muhammad tí wọ́n jẹ́ ẹni mímọ́ jùlọ. A kí yín káàbọ̀ sí orí ètò yín, ètò wa Nurul Islam, ètò tí ẹ ti máa ń kọ́ ẹ̀kọ́ nípa àwọn ìdájọ́ nípa bó la ṣe rìn torí kìí ṣe é mì nílé ayé ń bí. Ètò yìí apíyàmá rẹ̀ ní ìrántí màmá wa ìyá àlùbáríkà, Ọlọ́run bá ní kẹ́ wọn, bá ní foríjì wọn, ìyá alájà Elizabeth Babátúndé, ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ wà ní ìbíbà yìí. Lálẹ́ yìí lágbára Ọlọ́run bàbá wa bàbá ìdùnnú, bàbá àlùbáríkà, àwọn náà ni a tún tẹ̀lé wá sórí ètò ní alẹ́ ètò ní. Bàbá tí mò ń pẹ́rí wọn wọ́n ní Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid, tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé ìkẹ́ Ma'adun Najah ètí ọ̀kalẹ̀ ní àdúgbò Ìbítóyè ìyẹn ní Muslim wà ní Ìbàdàn bí. Akí bàbá káàbọ̀ sí orí ètò lálẹ́ tòní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bákan náà ustad mi Sheikh Hiskil Hamza Yanyanse, àwọn náà ń bẹ ní orí ètò ní alẹ́ ètò ní, kódà ìdánilẹ́kọ̀ọ́ tó ní àwọn ni wọ́n ṣe fún wa. Akínkàwọ̀ sí orí ètò. Jazakumullahu khairan. Lónìí lágbára Ọlọ́run bá ẹ̀kọ́ ní ńlá nínú àwọn ẹ̀kọ́ yáàyè èyí tí Islam tí ó là kalẹ̀ fún wa, ní pàtàkì jùlọ nípa bó la ṣe múra. Bàbá wo àwùjọ lè ta wà ní àsìkò yìí, tó ní pàtàkì jùlọ ìmúra ọkùnrin, ẹlòmíì ó gbé kókósókòtò síbẹ̀rẹ̀ ẹ̀dí yóò lòun ń ságì ni. tó bákan náà obìnrin àti adélébọ̀ àtọlọ́mọge, àwọn ọ̀nà tí ò dára ń lọ́pọ̀lọpọ̀ òní à ń gbà tí wọ́n fi ń múra. Kí wọ́n ní àwọn ìlànà èyí tí Islam gbé kalẹ̀ lórí bá a ṣe múra tá a fi jọ èèyàn, tá a fi jọ ẹlẹ́sìn, èyí tá a pé àkọlé rẹ̀ ní èdè Lárúbáwá ní àdábù libas, ẹ̀kọ́ nípa bó la ṣe múra. Eléyìí ni wọ́n máa bá ní pa obì tí wọ́n máa yọ àbìdínú rẹ̀ jáde lálẹ́ tòní. Ẹni tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lẹ́ẹ̀kan sí Sheikh Fadilatu Sheikh Hiskil Hamza, falyatafaddal Sheikh mashkura. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa sallallahu ala sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man kana ma'ahu ila yawm al-qiyamah. Gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba àlékè ọlá ní ṣe, ọba alágbára ni, ọba elétò ni, ọba tó jẹ́ yí pé la'ul khaliqu wa la'ul amr. Dídá ẹ̀dá láìsí yàn dídá ń bẹ, láìsí fanfa ń bẹ, Ọlọ́run ọba Allahu ní ṣe. Wa la'ul amr, pípa àṣẹ lórí ẹ̀dá kò sí fún ẹlòmíì jọlọ́run ọba àlékè ọlá lọ. À ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ọba àlékè ọlá rán sí wa láti lè jẹ́ ìkẹ́ gbogbogbò nínú gbogbo ìgbòkègbodò ìṣẹ̀mí ayé wa. Kí Ọlọ́run kó máa bá àtàwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ títí dijọ́ gbéǹde àlùkìyámà. Gẹ́gẹ́ bí àwa mùsùlùmí mùmìnì lọ́kùnrin àti lóbìnrin, bí a ṣe ń palẹ̀ mọ́ ìwọlé Ramadan, tí a ń fi àsìkò yìí bí Ọlọ́run ọba àlékè ọlá, Ọlọ́run ọba Allah kọ́ka ìmí àti yín kínú ẹni tí yọ ọba láyé, kí ó sì jẹ́ kí a rí iṣẹ́ olóore ṣe níbẹ̀ tó pè wá dá sí. Orí pé ọ̀rọ̀ náà tẹsẹ̀ bọ́sẹ̀, ó dàrú dí ọ̀dọ̀ ọgọ́rọ̀ àwọn tí a ń pè ní àáfà lórílẹ̀ ayé lónìí. Àìmọye ilé àwọn onímímọ̀ òun ló ti di ilé oníhòhò láyé tí a wà ń bẹ̀ lónìí, láti lè mọ pàápàá tí Ọlọ́run ọba àlékè ọlá tí ó fẹ́ lọ́dọ̀ àwa ẹrú rẹ̀
ní abala ìmúra àti àwọn ẹ̀kọ́ tọrọ mọ́ tó yẹ kí ọmọnìyàn kí ó dìrọ̀ mọ́ nínú ìsẹ̀mí ayé rẹ̀ nítorí káyé ò lè dáa kálukì àmọ́ náà ò lè bá a dáa lẹ́ni tí ó máa fi rinlẹ̀ wípé Islam kìí ṣe ẹ̀sìn kọ̀ọ̀kan wá láti pàṣẹ pé ẹ wọ mọ́sálásí ẹ kírun ẹni tó bá ti kírun pẹ̀lú èyíkéyìí ojúpọ̀nà tí à ń gbà kírun òun tó ti di ẹni mímọ́ níwájú Ọlọ́run kàlà ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ìdí ẹni mímọ́ ẹni ẹ̀sà níwájú Ọlọ́run òun ni kó jẹ́ kí gbogbo máa sí Ọlọ́run pátápátá gbogbo ẹ̀ pátápátá òun láà máa ṣe nínú ìsẹ̀mí ayé wa ká má wà ní abẹ́ ọ̀rọ̀ tọ́lọ́run bá lékè ọlá ń sọ pé afatu'minuna bi ba'dil kitab ṣé ẹ fẹ́ gba apá kan ọ̀rọ̀ Ọlọ́run bá lékè ọlá gbọ́ ni wa takfuruna bi ba'd ẹ sì lòdì sí apá kan fama jaza'u man yaf'alu dhalika fil hayati fama jaza'u man yaf'alu dhalika minkum ẹ̀san tó bá dé ilé yìí wò nínú yín kò sí ẹ̀san tí ó jẹ́ tiẹ̀ àyàfi ìdójútì nílé ayé wa yawmal qiyamati yuradduna ila ashaddil a'dab ìjọ ọ̀gbìndé àlìkìyàmà onítọ̀hún wọ́n sẹ̀rí ẹ̀ lọ síbi tó le jù nínú ìyà wa ma Allahu bi ghafilin amma ta'malun wọ́lọ́wọ́ bá lékè ọlá ọba tí ò ní gbàgbé nǹkan kan ò ní fọ́nú fọ́ra kúrò níbi nǹkan kan tí ẹ̀dá gbélé ayé ṣe ni kọ́mọ̀ jẹ́ pé abẹ́ abáyì òun láwà ìyẹn ló fà á tí àwọn aṣáájú nínú Islam tí wọ́n fi ń fọn rere nítọ́lọ́wọ́ bá lékè ọlá ń fẹ́ lọ́wọ́ wa yálà ní abala ilé ni àbí àwọn abala míì èyí tí wọ́n tún máa ṣe ní àlàyé fún wa. Mùsùlùmí tọgbọ́n náà ń gbọ́ tó sì mọ̀ pé ilé ayé tí òun wà yìí òun wá rí ibẹ̀ kọjá ni ń bẹ nínú ẹni tí ó wà lálàáfíà tí Ramadan sì ní dé bá láyé ìsì ń bẹ nínú ẹni tó jẹ́ pé ilé ìwòsàn ló wà báyìí kódà tó ń gan ti ń tọrọ kú fúnra rẹ̀ tọ́lọ́wọ́n bá lékè ọ ló sì túlẹ̀ kí Ramadan ò tó dé àfọlọ́ Ọlọ́run àfi bí Ọlọ́run gbogbo ẹni tó wà ní ipò ìnira Ọlọ́run bá wa fún ọlọ́pọ̀lọpọ̀ àlàáfíà. bẹ́ẹ̀ sì nínú ìsìn Ọlọ́run ọba lékè ọlá òun ni pé ẹlòmíì tó ló para àwọn le kò sí nǹkan kan ó lè fi gbogbo sẹ̀mí ayé ẹ̀wà lórí bẹ́ẹ̀dì ní táìmù tí Ramadan ó dé tí è parí kọ́lọ́run ọba lékè ọlá ló fi àìsàn dè wá mọ́lẹ̀ nítorí pé ìsìn Ọlọ́run òun lélẹ́yìí gbogbo àti gbogbo àsìkò àgbọ́dọ̀ máa retí gbà tó Ramadan bá dé òní àtò paramọ́ òní àtò máa ṣe ìfẹ́ inú Ọlọ́run mùsùlùmí tó mọ ilé ìlámọ̀ dájú yọ mọ̀ yìí pé wíwọ aṣọ Ọlọ́run ọba àlékè ọlá ó ti pàṣẹ rẹ̀ nínú Al-Qur'an tí a bá wo Suratul A'raf àyà 29 Ọlọ́run ọba àlékè ọlá kò tí ẹ fi ọ̀rọ̀ yẹn mọ́ lórí mùsùlùmí àbí mọ́mìnì ibi tí oníkálukú wa ti pilẹ̀ Ọlọ́run bá lékè ọlá kí wà mọ́ Ọlọ́run ní ya bani Adam mo pe ẹ̀yin gbogbo ọmọ ànábì Adam àti àrọ́mọdọ́mọ ànábì Adam Ọlọ́run ní mo pè yín khudhu zinatakum 'inda kulli masjidin tí ẹ bá ti ń lọ ilé ìjọsìn àwọn aṣọ yáàyì àwọn aṣọ tó dáa tó bojú rí téèyàn ò ní rí kọ́ máa ṣépè fẹ́ ń tọ́ wọ̀ ọ́ òun ni kẹ́ ẹ gbìyànjú òun ni kẹ́ ẹ máa wọ̀ nígbàkigbà tí ẹ bá ti ń lọ sílé ìjọsìn kìí ṣe èyí tí wọ́n máa béèrè pé sílé ìjọsìn ní lọ ní àbí ilé ijó ibi tí ó ti sin lọ́ọ̀ ní lọ ní àbí ibi tí ó ti ṣẹ̀sìn kọ́mọ̀ jẹ́ pé ìwọ́sọ wa ní tí wọ́n máa mú wá níbèrè níléyàn Ọlọ́run ní wakulu washrabu ẹ free láti máa jẹ ẹ sì free láti máa mu wàlá tusrifu nínú jíjẹ nínú mímu nínú wíwọ̀ ẹ má ṣe àṣejù innahu la yuhibbul musrifin torí pé ọba Allah ọba tí ò nífẹ̀ẹ́ sí àwọn tó bá jẹ́ aláṣejù ni àyà yìí fẹ́ rìn lẹ̀ fún wa wípé n tó fẹ́ fún wa òun ni ká wọ sọ yá yìí Suratul A'raf bákan náà àyà anzalna alaykum libasa Ọlọ́run ní aṣọ tí ẹ wọ̀ Ọlọ́run ní mo sọ ọ́ kalẹ̀ fún yín torí pé gbogbo tí a fi ń ṣe aṣọ kò sẹ́ni tó sọ ọ́ kalẹ̀ ìjọba tí ń jẹ́ Allahu lọ nínú ọmọ màánù kò sí ọmọ nìyàn tí ò dá aṣọ ìpayọ Ọlọ́run aṣọ ìbẹ̀rù Ọlọ́run kò sí ọmọ nìyàn tí ò dá mà náà ẹ̀yin ẹrú sí Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ tí òun náà gbà wá tó ṣe déédéé ayé àti àkọ́kọ́ kà síwájú yẹn Ànábì wa sallam sọ pé kulu washrabu ẹ máa jẹ ẹ máa mu wàlbísù ẹ sì máa wọ aṣọ
wa tasaddaqu bákan náà ẹ máa ṣe sàárà nínú tọ́lọ́run bá lè kí ọlá bá fún yín fi ghairi israf láì sí àṣejù nínú jíjẹ nínú mímu nínú wíwọ̀ kódà níbi ipá ṣe sàárà ilé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tó fẹ́rẹ̀ ilẹ̀ fún wa ẹ̀yin ẹrú sí Ọlọ́run asọ́pọ̀ láyé àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹlẹ́kọ̀ọ́ wọ́n ṣe àlàyé fún wa èyí tí ọ̀tọ̀ káwọ̀ ńbẹ̀ àti èyí tí ọ̀tọ̀ káwọ̀ ńbẹ̀ èyí tí a fẹ́ wíwọ̀ rẹ̀ àti èyí tí ìdúdí Islam tó kórìíra wíwọ̀ rẹ̀ kí a lè jìnnà sí èyí tí Islam kórìíra àbí èyí tí Islam ò fẹ́ ká lè súnmọ́ èyí tí Islam tí ó fẹ́ àti èyí tí ó gbà wá láyé ẹ̀ láti wọ̀ ọ̀ranyàn ni fún mùsùlùmí àyẹ̀lì tẹ́zìmá ìlébàṣẹ́ bil àdábì tààlìyà mùsùlùmí ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọ́n bá lékè ọ̀dà ẹni tó máa àmàdájú wípé òun ò lè ṣe ìfẹ́ inú ara àwọn àyàfi tí Ọlọ́wọ́n bá lékè ọ̀dà tó bá pa àwọn láṣẹ rẹ̀ tó ju ìfẹ́ inú rẹ̀ lẹ̀ fún ìfẹ́ inú tó bá ti ń jẹ́ Allah torí pé àsìkò kan ń bọ̀ tọ́mọ ènìyàn ò ní rí nǹkan kan lè ṣe fún ara rẹ̀ mọ́ àfi tọ́lọ́wọ́n bá lékè ọ̀dà tó bá jù sí àǹfààní tọ́lọ́wọ́n bá lékè ọ̀dà fún wa yìí ká mọ̀ sí àǹfààní yẹn lò irú ẹni bẹ́ẹ̀ yóò dìrọ̀ máwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ alla yalbis alharira mutlaqan mùsùlùmí aṣọ àríìrì mùsùlùmí lọ́kùnrin kò gbọ́dọ̀ wọ̀ ọ́ sápọ́nà ni kìí ṣe pé àwọn àsìkò kan bẹ tó lè wọ̀ ọ́ àbí káwá sọ pé àsìkò báyìí ni ò lè wọ̀ kò gbọ́dọ̀ fi kárùn nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ni yálà ó jẹ́ aṣọ ni o àbọ̀ jẹ́ láwàní àbí ó jẹ́ nǹkan míì fọmọ ìdí ènìyàn wọ̀ tó bá ti jẹ́ aṣọ àríìrì aṣọ tí ó ń dán bọ̀lọ̀ tó jẹ́ aṣọ tí ó níye lórí tó yanjú mùsùlùmí ẹni Ọlọ́run kò gbọdọ̀ dédìí ẹ̀ torí pé ẹni tí Ọlọ́run bá lékè ọlá fi sẹ́rán ó jẹ́ kó yíya pé la talbisu alharira mùsùlùmí lọ́kùnrin tọ́gbọ́lọ́n gbọ́ àṣẹ ni ìkíkọ̀ fún ni ẹ gbọ́dọ̀ wọ aṣọ àríìrì fa innahu man labisahu fi dunya ẹnikẹ́ni tó bá yẹ wọ aṣọ lórílẹ̀ ayé lam yalbisuhu fil akhirah irú onítọ̀hún kò ní wọ ọjọ́ ògbìn ìdàlẹ̀ kìyàmà àwọn àfa òní mímọ́ wọn ni kò ní wọ ọjọ́ ògbìn ìdàlẹ̀ kìyàmà àdàpé pé kò ní wọ àlùjánnà nù torí pé aṣọ ọmọ àlùjánnà lọ́kùnrin òní hariri mùsùlùmí tọgbọlọ́ngbọ́ ọ̀gbọ́dọ̀ dédìí ẹ̀ ọgbọ́dọ̀ yọkù nù aṣọ tó wọ́n wọ̀ nínú ìṣẹ̀mí ayé tífàárí tí ó wàá di tó yẹ pé yóò di tó rúgà nímú mùsùlùmí tọgbọlọ́ngbọ́ ọ̀gbọ́dọ̀ dáwọ́. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé mùsùlùmí lọ́kùnrin an la yutila thawbahu aw sariwalahu ọgbọ́dọ̀ jẹ́ kí aṣọ rẹ̀ tí ó wọ̀ jàlábíà ni kọ́ wá gùn kan lẹ́ẹ̀lẹ́ kọ́ máa wọ ilẹ̀ ẹlẹ́ aw sariwalahu àbí ṣòkòtò rẹ̀ tó wọ̀ kọ́ wá di tí wọ́n máa gbá ilẹ̀ ẹlẹ́ tí wọ́n máa wọ ilẹ̀ ẹlẹ́ tí wọ́n máa kó ìdọ̀tí gbogbo ojú ọ̀nà ẹni tó gbọ́ lọ́n gbọ́ ọgbọ́dọ̀ dẹrú rẹ̀ wò rárá bó ti wulẹ̀ kọ́ ma torí kíni torí pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ma asfala al-ka'bayn min al-izar fi an-nar èyíkéyìí aṣọ tó bá ti kọjá kókósẹ̀ léyìíkéyìí aṣọ tó bá kọjá kókósẹ̀ tó ń tọ̀ mọ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ bóun ó ṣe ṣe tẹ̀hún nù àdínì tòun ẹ̀sìn tòun bóun ó ṣe ṣe nù gbogbo ń tẹ́ rí ẹ wí ẹ ń bá lagidi bẹ́ẹ̀ tọ́ yẹ kí bó ṣe ṣe nìyẹn fi náà iná jahannama ni wọ́n bá já fọlọ́n bá lékè ọlámọ̀sí wa lọ́mọ náà àwọn bàbá tí wọ́n bí wa aṣọ méjì lọ gbajúmọ̀ nínú àwọn ṣòkòtò wọn tí wọ́n máa ń wọ̀ tí a bá wọn lórí rẹ̀ táwọn kan sì tún bẹ lórí ẹ̀ tí ìdí sẹ́yìn ìmọ̀ akọ́jẹ́ kámú àbí kọ́jẹ́ kẹ́ńbẹ̀ méjèèjì kò sí kankan tí ó wọlé ń bẹ̀ tí wọ́n ní aṣọ ilẹ̀ Yorùbá sápọ́nná tí ò ní àbomilà nínú méjèèjì ni wọ́n sábà dá pọ̀ jù ó sì bá sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé Islam tí ẹ̀ ń wò yẹn ó wà natural gbogbo tó bá dáa pátápátá a ti di pé Islam ti pàṣẹ rẹ̀ síwájú gbogbo tí ò sì dáa Islam ṣe kí ni ó ti kọ̀ fún wa síwájú ọ̀rọ̀ tí wọ́n á mọ̀ ń bẹ̀ nìkan oṣù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé la yanzuru Allah ọlọ́run bá lékè ọlá kò ní síjú àánú wo ẹni tó ṣe yí pé man jarra thawbahu khuyala
ẹni tí ọkàn ń wọ aṣọ rẹ̀ lọ́kùnrin tí ń wọ ńlẹ̀ gẹ́rẹ́gẹ́ khuyala tó ní ti moto kí lẹ ṣe fún mi ẹ lọ mọ ọlọ́pàá yín wá kò sẹ́ni ẹ̀kan tó ọlọ́pàá tó fi bẹ́ẹ̀ nìkan kan ẹ̀kọ́ ẹ̀sìn lélẹ̀ ìlànà ọlọ́run lélẹ̀ ntọ́lọ́run ń fẹ́ lọ́wọ́ wa òun lélẹ̀ gbogbo ọ̀ràn tí ń jẹ́ ọkùnrin àáfàá ni ọmọ akéwù ni sheikhu ni ustaadu ni ipò tàrí àdìmú nínú Islam ọ̀ràn yẹn ni kí á di pé aṣọ wa kìí ṣe tí ó máa wọlé gẹ̀rẹ́gẹ́ nínú àwọn ẹ̀kọ́ yáàyè tí Islam kọ́ wa nìyẹn èèyàn ò rí láyé lónìí gbogbo ṣòkòtò aṣọ ẹlòmíì yóò ti dè kísà tí aṣọ gangan ó sì dáa lọ́wọ́ òkè apá kan ìkísà apá kan aṣọ tó dáa ìtumọ̀ ẹ̀ ní wípé òun tọ̀hún ó dàbí alágànnà nù ẹ̀ tí ọ̀dà kan mọ̀ gbogbo ìsàlẹ̀ ṣòkòtò ẹlòmíì yóò ti kó àìmọ̀ iye ìpẹ́ sínú bí ìgbà tí ìsàlẹ̀ abẹ́ mọ́tò tó bá dọ̀tí tó líkì tí àwọn ìyẹ̀pẹ̀ líkì mọ́ bẹ́ẹ̀ ni ṣòkòtò jẹ́ náà ṣe ṣe kíni o bẹ́ẹ̀ ni yóò ṣe kó ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí sínú ẹjẹ́ á wá ṣọ́ra níbi irú nǹkan báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ ní kírun tọ́nà ọba àlékè ọlá tí ò ní wó òun ẹ̀sẹ̀ kan ó ti tẹ ìtọ̀ ó ti tẹ ìgbẹ́ ó ti tẹ̀ mọ́lẹ̀ tí ì bá ṣe ọwọ́ àsìkò èyí tó jẹ́ wípé ìmọ́tótó ń sì ń gba ìlú Ọ̀yọ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbẹ́ wọn ó ju ta ni láàárọ̀ kùtùkùtù èèyàn kẹsẹ̀ bọ́ ní gbùù lẹ́ẹ̀kan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbọ̀nsẹ̀ èèyàn kàn jùlẹ̀ ní gbùù téèyàn kàn kẹsẹ̀ bọ́ gbọ̀nsẹ̀ yẹn gbùù lẹ́ẹ̀kan náà gbogbo ṣòkòtò ni ó bàjẹ́ gbogbo aṣọ ni ó fọ́n sí ẹlòmíì ò tún kírun bẹ́ẹ̀ àìmọye ibi tí èèyàn ọ̀ra nà sí tí ọ̀ra ṣe fún sáárì tẹ́ pé fún sáárì ń báyìí ibi ó ti ń ṣe lọ́wọ́ ni ó ti ta sí gbogbo ohun tí ń já sọ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè sọ yẹn dẹ́n tó jẹ́ pé bó fogún ọdún kírun ọlọ́run bá lékè ọlá kò ní wo ìrun rẹ̀ sẹ́ẹ̀kan rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ ẹ̀kọ́ yáàyè tí a bá dìrọ̀ mọ́ àwọn tí wọ́n gbádùn ní àlàáfíà ara á tún wá di ẹni tọ́lọ́run bá lékè ọlá tí ó gba ìjọsìn ẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ọlọ́run bá lékè ọlá ó sì tàn kẹ́ láyé ń bì àti nígbà ọ̀gbìn ìjà àlèkè yámà àyìnbó yí àṣetẹ́ lómi ń báyìí tó jẹ́ yí pé ọwọ́ ara ẹ̀ ló fi fà á bọ́lọ́run sì máa sọ pé kullu nafsin bima kasabat rahina gbogbo ẹ̀mí pátápátá nítọ́ bá ṣẹlẹ̀ sí ntọ́fọwọ́ ara rẹ̀ fàníyẹn òun ni àfidógòtì sí ní ọrùn Islam ẹ̀sìn ìmọ́tótó haram òun ni Islam tí ó sì fẹ́ kí ẹnì kankan kó rìnrìn ọ̀bùn àbí kó rìnrìn ìdọ̀tí. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ yáàyè tí ń bẹ nínú Islam òun ni an yu'thara al-libas al-abyad ala ghayrihi kéèyàn gbọ́lá fún aṣọ funfun láti máa wọ̀ ju àwọn aṣọ míì lọ nílẹ̀ Yorùbá ti wá tá a wà ń bì kéèyàn bá jẹ́ ẹni tó gúnrín mọ́ aṣọ funfun láti máa wọ̀ ní gbogbo ìgbà wọ́n lè máa sọ pé tuntun fi ṣe nǹkan ni nígbà tí wọ́n bá kí ń tọ̀ aláàjì white aláàjà white orúkọ tí ò ṣe òun wọ́n máa sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n inú ìlànà ti Islam àti inú ẹ̀kọ́ yáàyè ti Islam òun ni wọ́n sọ fún wa pé ká gbọ́lá fún aṣọ funfun láti máa wọ̀ ló ń ju àwọn aṣọ míì lọ eléyìí kò sọ fún wa wípé wíwọ aṣọ míì ó ti di èèwọ̀ àbí ó ti di gbídíà rárá o wọn sọ eléyìí fún wa ṣùgbọ́n èyí tó lọ́lá jù èyí tó dáa jù òun ni kí a ṣe kí ni o kí a wọ aṣọ funfun ẹni tí Ọlọ́run sì fi sẹ́ran kùkú jù á sínú òkun wọ́n ṣàlàyé rẹ̀ fún wa ó ní èlìbẹ́sọ àlìbáyà ọ̀dọ̀ ẹ gbìyànjú ẹ máa wọ aṣọ funfun fa iná àtọ̀hár torí pé lẹ́yìn òní máa ń mọ́ jù wà àtọ̀yà òun ló sì máa ń dáa jù kódà ọmọ ní ká wọ̀ láyé lásán nìkan wà ká finu fiya mautakum tókù yín bá kú ẹgbọ́n la kọ́kọ́ jẹ́ pé aṣọ funfun òun lẹ́ẹ̀fi di òkú yín tẹ́ẹ̀fi gbé sí ilé ìkànnì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin eléyìí àwọn obìnrin òun ni ẹ̀kọ́ yìí òun ni ọba wí kí obìnrin kí ó ṣe ìdàkejì tí ọkùnrin ṣe ọkùnrin aṣọ tiẹ̀ ó gbọ́dọ̀ máa wọlẹ̀ ṣùgbọ́n obìnrin aṣọ tiẹ̀ ó gbọ́dọ̀ máa wọlẹ̀ ìyẹn ni wípé yóò kọjá kókósẹ̀ rẹ̀ wá sí ìsàlẹ̀ èyí tó jẹ́ pé tèèwọ̀ ní fún ọkùnrin kí aṣọ rẹ̀ kó kọjá kókósẹ̀ ọlọ́run bá lékè ọlá ọba tí máa sọ̀rọ̀ tí ìṣẹ́kù síbi kan ní Suratul Ahzab aya 59 ọlọ́run ní àlejò àsálà sọ fún àwọn ìyàwó rẹ̀ sọ fún àwọn ọmọ rẹ̀ bìnrin àti gbogbo mùmìnì gbogbo obìnrin mùmìnì pátápátá yudnina alayhinna min jalabibihinna aṣọ wọn kí wọ́n dàgbòrí tí ì dé ìsàlẹ̀ rẹ̀ ọlọ́run ní dhalika adna an yu'rafna òun ni wọ́n fi mọ̀ wọ́n lẹ́ni ọlọ́run wala yu'dhaina òun ni wọ́n fi ní ṣe wọ́n ní sùtá ayé ìfìrìnlẹ̀ wípé aṣọ obìnrin ó gbọ́dọ̀ máa wọlé ni nínú Suratul Nur ayé 31 ọlọ́run ní
waliyadribna bi khumurihinna ala juyubihinna. Àwọn obìnrin aṣọ wọn àní kí wọ́n dàbò orí wọn tí èdè ìsàlẹ̀ wọn ni gbogbo tí ń jẹ́ ọ̀ṣọ́ wọn lọ́wọ́ ni lẹ́sẹ̀ ni lọ́rùn ni wọn ò gbọ́dọ̀ fi hàn tààrà bó ti wulẹ̀ kọ́ mọ ọkọ wọn nìkan òní ọba wọn rí àti bàbá wọn àtàwọn míì tí wọ́n kà nínú sóra yìí tí èdè ìsàlẹ̀. Nínú àwọn àṣìṣe èyí tí wọ́n gbajúmọ̀ lónìí òun ni wípé ọkùnrin ò gbọ́dọ̀ wọṣọ obìnrin obìnrin ò gbọ́dọ̀ wọṣọ ọkùnrin. Eléyìí afẹ́ká kíyèsí gan gbogbo èèyàn ọmọ ìyá wa tẹ̀ ń lo àsàlátù fẹ́ pé jàlábíà ọkùnrin òun lẹ̀ ń wọ̀ káàkiri ní ìsìn jàlábíà ọkùnrin ṣòkòtò ọkùnrin òun lẹ̀ ń wọ̀ káàkiri ní ìsìn eléyìí ti kú níjọsìn ó ti di nǹkan míì Islam ò faramọ́. Bí ọkùnrin ò sì gbọ́dọ̀ wọṣọ obìnrin bẹ́ẹ̀ lóbìnrin ò gbọ́dọ̀ wọṣọ ọkùnrin gbogbo ìmúra burúkú báyìí Islam ò fọwọ́ sí i. Ànábì asálàm sọ yìí pé ìgbéni jìnnà sí kí Ọlọ́run ibi dandan Ọlọ́run kó máa bá ọkùnrin tí bá múra bí obìnrin kó sì máa bá obìnrin tí bá múra bí ọkùnrin. Bákan náà ni àgbọ́dọ̀ fi àgbọ́dọ̀ jọ ara wa ní abala yẹn kọ́lọ́wọ́n bá ní kí ọlá kí ó kún oníkálukú wa lọ́wọ́. Ní ìparí tí a bá fẹ́ wọ aṣọ tuntun èyí tí a ti wọ̀ rí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa ní ẹ̀kọ́ yáyì ìyẹn ní àdúrà tí a ṣe kó tó di pé a wọ aṣọ náà àdúrà yẹn lọ báyìí pé Allahumma lakal hamd anta kasawtani as'aluka khayrihi wa khayru ma sana'a lahu wa a'udhu bika min sharrihi wa sharri ma sana'a lahu. اللهم لك الحمد أنت كسوتنيه أسألك خيره وخير ما صنع له وأعوذ بك من شره وشر ما صنع له. أدعى إلهي ní méjì nù táwọn ọmọ Minhajul Muslim ní ojú kànnà àdábò libas gbogbo àwọn ẹ̀kọ́ yáàyè yìí àtàwọn ètò tó kù ń bẹ òní a máa rí níbẹ̀ kọ́lọ́wọ́n bá lékè ọlá kọ́gbà níjọsìn fún wa hádà wabillahi tawfiq wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Kọ́lọ́n bá ní sáàdù wa ní ẹ̀sán olóore wọ́n ti ṣe àlàyé fún wa nípa àwọn aṣọ tí wọ́n fẹ́ káwọ̀ nínú ṣẹ̀ríà Islam. Naam wa aleykum salaam naam kí ni ìbéèrè yín o. àmì wa iyyakum. Ọlọ́run sẹ́yìn lẹ́sàn án. Naam. Naam. Tọ́yì. Ẹ dákun ẹ jìnnà sí rédíò yín tàbí kẹ́yìn lẹ̀ pátápátá. Lẹ́yìn ẹni bíi kó asma. Naam. Tó sọ́wọ́n aṣọ fún yín pé kó máa lo nǹkan kan bóyá kó máa tẹ̀ sọ́ọ̀kù. Naam. Tó ìgbà yóò gbé ìgbẹ́ nínú Ramadan. Naam. Tó sì ń gbààwẹ̀ tó lè lo àwọn nǹkan báyìí. Wọ́n ní tí yàn lè lo inhaler tí yàn bá ń gba àwẹ̀ Ramadan lọ́wọ́ wọ́n máa tẹ̀ sọ́ọ̀kù báyìí. Ìsìláàmù fẹ́ àlàáfíà fẹ́ dà irú ẹni báyẹn kò lálàáfíà nìyẹn Ọlọ́run fún lálàáfíà ó lè máa lò ó ṣùgbọ́n ńgbọ́ bá gbádùn yóò gba àwọn àwẹ̀ tó bá já padà torí nǹkan yẹn ó máa dé agbẹ̀dù okùn ló sì máa ní fílẹ̀ pé jíjẹ ọwọ́ agbẹ̀dù okùn àwẹ̀ rẹ̀ bàjẹ́ yóò san padà. Ẹ dákun ẹ jìnnà sí rédíò yín tàbí kẹ́yìn lẹ̀ pátápátá. Wa aleykum salaam ẹ jìnnà sí rédíò yẹn ká lè gbọ́ra wáyé. Ẹ jọ sí ó lẹ́tọ̀ọ́ kí obìnrin tó bá fẹ́ kí ọ̀nà ilé kó kẹ̀ra yọ ojú nìkan lẹ̀ àti ọwọ́ rẹ̀ méjèèjì. Naam sáà sikẹ́. Náà bẹ́ẹ̀ ṣe wí náà ni ṣẹ̀ríà ṣe fi ọwọ́ sí ojú ẹ̀ yọ ọ́ lẹ̀ ọwọ́ ẹ̀ yọ ọ́ lẹ̀ tó bá jẹ́ pé ó wà ní ààyè ibi tí kì í ṣe pé àwọn ọkùnrin wà. Ó dà tọkùnrin kankan ọba ti ní rí kì í ṣe dání kó bojú o. Naam kí ni bẹ́ẹ̀ ni wa aleykum salaam. Àbúkẹ́ ìfẹ́ ló ń kọ́ láti Australia. Ọlọ́run sẹ́yìn lẹ́sàn án. Ìbéèrè mi tí mo fẹ́ béèrè. Naam ìkíní. Ẹnìkan ọkùnrin kan ó máa ń kírun ó tún wá máa ń dín kún lọ́dọọdún. Ọ̀rọ̀ parí. Ìdájọ́ rẹ̀. Ṣúgà já. Naam. Wọ́n sọ̀rọ̀ ní ẹnìkan ó máa ń kírun léèrè ó tún wá máa ń dín kún. Ẹlẹ́ẹ̀kejì òun lẹ tí àmọ̀ bóyá ó kírun ṣùgbọ́n ní tìlẹ̀ ó ti kírun orí. Ó wá jẹ́ pé òun náà máa ń tẹ̀lé eégún. Bí àwọn afáàlì kí òun ṣe lára tó bá kú. Ọlọ́run sẹ́yìn lẹ́sàn án wọ́n lẹ́yìn tí ẹni tí ń gbégún àwọn bàbá ti gbọ́ wọn bá ní dáyín lọ. Náà. Kèfèrí ni ẹni tí ó ń kírun tó tún gbégún ẹlẹ́bọ ni tọ́ba ikú sórí rẹ̀ iná Jahannama ní lọ torí pé Islam ọ̀faramọ́ ká dá ẹbọ pọ̀ mọ́ ìmánì. Bákan náà ẹni tó náà sì tún tẹ̀lé egún tí ń kírun déédéé ẹlẹ́bọ lòun náà kèfèrí lòun náà tọ́ba kú àlè kírun sí la. Náà kí ni bẹ́ẹ̀ yìí wa aleykum salaam. Ẹ̀jẹ̀ tó jẹ àwẹ̀ tó dẹ̀ ní ọ̀sà
ṣé ẹlòmíì lè bá àgbà àdìgẹ́lẹ̀ náà báyọ̀ lórí ẹ̀. tó sì ń sẹ́mi lọ́wọ́ tí o ti kú. ó ń fẹ́mi lọ́wọ́ tí ò sí. ustaz islam. náà irú ẹni bẹ́ẹ̀ yóò máa bọ́ tálákà ní àsìkò ààwẹ̀ ni kì í ṣe pé ẹnìkan náà wọ́n bá gba ààwẹ̀ rẹ̀ ẹni tó bá ti kú ní Islam fi àyè lẹ̀ kí a bá san ní tó bá jẹ ní gbèsè nínú ààwẹ̀ ẹni tí ń bẹ tí ń sẹ̀mí lọ́wọ́ tí ọ̀sà ń dà láàmú yóò máa bọ́ àwọn tí wọn ò lè rí tí wọ́n fi sínú ní Allahu ta'ala. náà ẹ jìnnà sí rédíò yín waaleykum salam ẹ jìnnà sí rédíò tàbí kẹ́yìn lẹ̀ pátápátá. náà kí ni ìbéèrè yín ẹ jìnnà sí rédíò waaleykum salam. waaleykum salam náà. kí ni ìbéèrè tèmi ni pé kí ni ìyàtọ̀ láàrin aṣọ kálọ̀ pé ilẹ̀ Yorùbá wa àní ní aláǹkárá àti àwọn tí wọ́n kọ́ sí bóyá sáàtì ní trọ́sà ní kẹ̀kẹ́ kí ni ìtàbá rẹ̀ méjì. náà bàbá wọn gbé àbálá trọ́sà àti. ẹ̀yà kọ̀ọ̀kan ó ní aṣọ ìbílẹ̀ rẹ̀ kò sí aṣọ lásán jẹ́ ẹ̀yin ní tọ́jẹ́ Yorùbá náà lè wọ sátán trọ́sà kọ́sà jẹ́ ti ọmọlúwàbí tí ó dẹ̀ yá yìí lọ́rùn èèyàn ìdí èyí Ọlọ́run sọ wípé aṣọ báyìí ní dandan ká máa lò ẹ̀yà kọ̀ọ̀kan ló ní aṣọ tó yá yìí tọ́lọ́ ń dá pẹ̀lú rẹ̀ wallahu alam. tọ́ bí yóò ṣe máa ní alẹ́ tòní òní àti gbọ́rùn ṣòwò ká má bàa jẹ ẹ̀kọ́ tó léegun bí ibi ni a ti máa padà sílé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ nílé àyàn méjì ní bẹ nídìí rẹ̀ ẹnìkíní ni Peace Òde àti Délé Adéyanjú Alhaji Tohir Abọ́ládé Imam àwọn ni olóòtú ètò ti alẹ́ tòní ọmọ ìyá Yunus Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá màá sàlámà.